ìyàwó mẹ́sẹ̀jì tí ìran obìnrin mẹ́ta ní bẹ àgbésùn bẹ àgbétì ń bẹ àgbésílé ń bẹ alájà bẹ́ẹ̀ bá ti wá di àgbésílé kó mọ̀ sọ rẹ̀ dàgbésùn o èyíkéyìí ìyàwó tó bá ti gbé sílé tí dìrò bá ti gbélé yóò dàgbésùn o èyíkéyìí obìnrin tó bá gbé sílé tí dìrò bá ti mọ́lé yóò di àgbéjúlẹ̀ ó máa gbé e kiri ọkùnrin sì pọ́ńta ọkọ wọn o ìyàwó Al-Qur'ani ń bá yín sọ̀rọ̀ wípé lásùnà. Ya nisa nabi lásùnà káàdì minan nisa. Wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Isma'ilu. Rabbana taqabbal minna innaka anta sami'ul alim. ربنا وجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. kí ìkàlẹ̀ ìjọba bí wọ́n ti ń wọlé bẹ́ẹ̀ là ń kí wọn lẹ́ẹ̀kan náà báwọn. Allah hayatahu. ọlọ́mọ fi kankan ṣe yín. Amiina. àwọn onínáwó nù mo kí ọlọ́run. Allah. mo kí anabi wa Muhammad. sallallahu alayhi wa sallama. gbogbo àwọn tí wọ́n ní wá tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn. Amiina. àwọn tí wọ́n ní wá tí wọ́n ń bẹ láyé àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run bá wa ṣe fún wọn. Amina ya Allah. lábẹ́ bí ìjọba ṣe ń jòkó lẹ́hùn. Allah hayatahu. gbogbo ẹni ọlọ́run bá ń bẹ lára ẹ̀ bá mi sọ pé Allahu akbar. Allahu akbar. èèyàn kan ló wọlé ní gbogbo ìjòkó dìde fún yìí. gbogbo ẹni bá fẹ́ kí ọlọ́run ṣe oore táyọ̀ mọ̀ nàgàwò fún òun náà lápapọ̀ yá sọ pé Allahu akbar. Allahu akbar. ẹlẹ́ẹ̀kẹta yìí bẹ́ẹ̀ ò bá wa wí alákọ̀ọ́kọ́ tí ò wí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta yẹn jájọ wípé Allahu akbar kabira. Allahu akbar kabira. a kí ọlọ́run. Allah. mo kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyàn àfa níkàlẹ̀. Allahu hayatahu. bàbá àgbà Sàrùmí. Adamallahu hayatahu. lábẹ́ umbrella yín ni gbogbo wa ń bẹ lónìí. ọba tó ta tẹ́ǹtì ìdùnnú sẹ́nu ọ̀nà yín gbogbo tí ń jẹ́ ìdùnnú nínú ayé yín ọlọ́mọsọ di ìbànújẹ́ o. Amiina. ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lónìí tó bá dọ̀la ká má fẹ́ lómi ìrọ́pò. Àmín. ẹ ti ń bẹ̀ ń bẹ̀ tipẹ́ tó bá dọ̀la kẹ́ mọ́ kó gbá wọlé. Amiina. ọlá àlùbáríkà nabi Muhammad. sallallahu alayhi wa sallam. mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ ní ọwọ́ ọ̀tún yín bá mi àgbà sọ̀nù ṣe o. Adamallahu hayatahu. baba al-Khalifa mo kí. Adamallahu hayatahu. mo wá padà sí ọ̀dọ̀ baba wa wèrè ọlọ́run. Adamallahu hayatahu. mo kí yín tọ̀wọ̀ tàpọ́nlé ọlọ́run ní kàn yín lábùkù. Àmín. mo kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyà àfà níwájú mi àfà wa Báhájà. Adamallahu hayatahu. ọlọ́mọdé àtẹ́lọ́wọ́ ara wa. Àmín. mo kí baba wa àgbà lẹ́gbẹ̀ẹ́ àfà wa Báhájà. Adamallahu hayatahu. mo wá kí àfà wa àgbà Alhaji Sheikh afẹ́ lè pè wọ́n ní mudiru shi'ir mudiru orin Alhaji wa Ahmad awiyagba. Adamallahu hayatahu. ọlọ́mọdé ó bàjẹ́ o. Àmín. báwo yé bá ń wí ibi kí wọ́n má dákẹ́ mọ́ ni ohun yìí ò ní kan o. Àmín. kí wọ́n dá sí i. Àmín. mo wá kí ìjọba Jalabi. Adamallahu hayatahu. mo ń kí ìjọba lọ́wọ́ mo ń kí tọ̀wọ̀
tàpọ́nlé ti ìyá ara yín àti lílògbà yín látàná tó fi dòní. Allah. ẹlòmíín náà fẹ́ ṣe bí yín ó jáde fọ́dún kan apadà wá àti lọ́dún kejì. ìmọ̀ lògbà pé lágbájá ń bẹ́ńbẹ̀ lánàá ó tún bẹ́ńbẹ̀ lónìí Ọlọ́run ni o. Wallahi. tó bá dọ̀la ní wáyé tì. Amina. ayé wọn ò kí ń pẹ́ béèrè pé lágbájá tí wọ́n kì í kọ́. ọba tí ò ní kí wọ́n máa béèrè pé lágbájá tí wọ́n ń kì yẹn ń kọ́. tó bá dọ̀la wọn ò ní wáyé tì o. Amina. Ọlọ́run tó ti fi yín Ọlọ́run ò ní gbé yín pamọ́. Amina. mo kí bàbá mi àgbà níkàlẹ̀ bàbá mi Ọlọ́run kẹ́mi. Adamallahu hayatahu. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ sá. Amina. ẹ kú àlejò wa sá. Adamallahu hayatahu. mo wá kí gbogbo àgbàlagbà níkàlẹ̀ mo kí gbogbo àwọn àfáà wa ní ọwọ́ iwájú Ọlọ́run jẹ́ àrí wa pẹ́. Àmín. ẹ dákun ẹ má bínú Alhaji Commander àti ìyá wa mo ní mẹ́sẹ̀gì tí mo fẹ́ pass mi ò dẹ̀ ní gbà wá ní àkókò rárá mo dẹ̀ fi Ọlọ́run dá wa lójú wípé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá a bá farabalẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì yìí kò ní sẹ́ni tí ò ní rí tiẹ̀ mú bẹ́ẹ̀. Allah. Alhaji Commander ọ̀dọ̀ yín ni wáàsí ó ti bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ẹ dákun Alhaji Commander ẹ má jẹ́ kẹ́nìkan kan wá bá yín mọ́ nísìnyí báyìí Ọlọ́run kò fẹ́ nǹkan méjì Alhaji Commander Ọlọ́run ò fẹ́ nǹkan méjì obìnrin sì fẹ́ nǹkan méjì yẹn. Allah. béèyàn ò bá wá fún obìnrin ní nǹkan méjì yẹn kò ní gbádùn obìnrin kò ní gbádùn ààrẹ. Allah. Alhaji Commander Ọlọ́run ò fẹ́ kéèyàn gọ̀ bẹ́ẹ̀ bá ka Al-Qur'ani dáadáa Ọlọ́run sọ̀rọ̀ nípa la'allahum ya'qilun. ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون. Ọlọ́run ní ṣe ẹ ní làákàyè ni ìmọ̀ ń ka Ọlọ́run lára kéèyàn mọ́ ní làákàyè. Ọlọ́run wá sọ̀rọ̀ ṣe ẹ ní làákàyè ni ẹ ṣe làákàyè ni nínú Al-Qur'ani ó lé 20 times. Allah. lẹ́yìn tó ń túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ kéèyàn Go. gọ̀ ẹni bá sì gọ̀ kò ní kópa lára bá Ọlọ́run ààrẹ náà ni ó kópa lára bá. أفلم تكونوا تعقلون. Alhaji Commander mo láyọ̀ láti sọ fún yín lónìí pé Ọlọ́run ni ò fẹ́ kéèyàn gọ̀ ìgbéyàwó fẹ́ kéèyàn gọ̀. Allah. béèyàn bá gbọ́njú nù gbéyàwó kò ní gbádùn gbéyàwó kalẹ̀. Ọlọ́run ni ò fẹ́ ká gọ̀ ànábì náà ò fẹ́ ká gọ̀. Allah. ó léyìíkéyìí mùmíní tẹ́jọ́ bá sán jẹ láàyè kan lẹ́ẹ̀mejì ẹ sọ fún yín pé kì í ṣe mùmíní. wọ́n ní kí ló dé ànábì níṣẹ́ kò ní làákàyè ni. Àgọ́ ti kún báwọn. àgọ́ ti kún báwọn. Allah. ejò sán ọjẹ lákọ̀ọ́kọ́ ó tún wá sán ọjẹ lẹ́ẹ̀kejì ànábì náà ò fẹ́ ká gọ̀. أفلم تكونوا تعقلون. Alhaji Commander bọ́kùnrin bá gbọ́njú nù gbéyàwó yóò dàgọ̀ ìyàwó rẹ̀ ó mọ̀ wá mú ṣeré báyìí àbí full housewife tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń dájọ́ ta ni ò mọ̀ pé nínú owó ọ̀bẹ ní ti ń dájọ́. Allah. bẹ́ẹ̀ bá wá fa gọ̀ọ̀kun tẹ́ bá lẹ fẹ́ mọ wádìí gbogbo nǹkan yóò ní ẹgbà ó yẹ lọ rà wá lọ́jà. ẹ lọ rà wá lísì rèé. tí odidi gbajúmọ̀ bá wá dé àárín ọjà tó bá ń wá ẹja tí ń wá pọ̀nmọ́ tí wọ́n wá ń da omi lúrú sí i lára ẹ rí i pé àìfẹ́ gọ̀ rẹ̀ náà ó padà wájú ó gọ̀. Allah. Alhaji Commander bọ́kùnrin bá ti lóhùn òní gọ̀ fóbìnrin yóò padà gọ̀gbẹ̀yìn náà. wa min ayatihi an khalaqalakum min anfusikum azwajan. gbogbo tí ò jẹ́ kí ní ẹlòmíì tó ní wípé ó máa ń fẹ́ púrúfù pé òun gbọ́n gbogbo àyè àwọn àyè kan bẹ̀ ó fi àgọ̀ lò ó tí n bá délé ńgbà mí ìyàwó mi yóò máa bá mi tó aṣọ mi yóò máa bá mi tó lánìyàn kí wọ́n fẹ́ kó o fún dry cleaner ó wá di lọ́jọ́ kan mo wá rí i pé aṣọ tí ń tò yìí kì í ṣe pé ń tò ń torí ìtọ́lọ́ nìkan o ń tò aṣọ yẹn torí owó tí ó yọ lápò aṣọ yẹn. wàtàgọ́ fọlẹ́ni òmùrí ìnáwó. àsìkò kan bẹ owó kankan ò wá kí n ṣẹ́kù sí mi lápò àwọn àsìkò yẹn aṣọ mi ò wá pẹ́ lórí iṣẹ́ yóò pẹ́ńlẹ̀ dáadáa. ọjọ́ méjì mo wá rí i pé àṣé kì í ṣe torí èmi gẹ́gẹ́. wàtàgọ́ fọlẹ́ni òmùrí ìnáwó. mo wá fi àgọ̀ díẹ̀ kún èmi náà fúnra mi wá mọ̀ọ́mọ̀ fi owó sínú àpò yẹn tó bá ti wá kan owó bẹ̀ yọ ní ẹ ti ẹ̀ gbàgbé owó síbẹ̀ mi ò gbàgbé owó síbẹ̀ mo gọ̀ fún wọn ni. Allah. àwọn owó kan bẹ̀ yóò filẹ̀ sórí tébù báyìí ó mọ̀ọ́mọ̀ filẹ̀ síbẹ̀ ni ìyàwó náà ni ó mú ẹjọ́ máa wà wọ́n náà ti mọ̀ pé ó nílò rẹ̀ ni ó wá ní dúró lórí pé ọ̀dẹ́ náírà tó sọ nìyà á wà ní àárín ibi tó bá wọlé sí mo fẹ́ mọ̀ sẹ́. gbogbo
gbogbo ọkùnrin tí bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò mọ ní وتغافل عن أموره إنه ẹni tọkùnrin bá ti gbọ́n jù nù gbéyàwó ẹ máa sọ fún yín pé máa palẹ̀ mọ́ pé ìgbéyàwó yóò dàrú. لم يفز بالعمد إلا من غفل. olórin ló kọ́ ó ní ó mọ gbójú bí àwọn nǹkan míì. لم يفز بالعمد إلا من bàbá ní غفل. gbogbo tóbìnrin ṣe lẹ́ẹ̀ máa fi bí obìnrin ẹ̀ẹ́dọ̀ta obìnrin. obìnrin ó bẹ̀ yín ní ìsìn pé má bínú ntẹ́ sọ pé kó má ṣe náà ni ó tún ṣe. obìnrin ni ó sọ pé wàláhì tàláhì ìsúnmọ́ ìbíláhì tí bá tún ṣe ìwé lẹ́ẹ̀kan sí ìwé náà ló tún ṣe. Allah. obìnrin lẹ́ẹ̀ máa sọ fún yín pé má dé yàyín ibẹ̀ náà ló tún mọ̀ lọ. وتغافل عن أموره إنه àmọ́ tọkùnrin bá ti jẹ́ ẹni tí máa ń pe obìnrin jòkó fún gbogbo ọ̀rọ̀ ilé ó dàrú o. Haji Commander ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́hùn fẹ́ ká ṣe ọlọ́hùn fẹ́ ká parọ́ ẹ lè gbádùn ìyàwó yín tẹ́ ẹ bá parọ́ o. Allah. ẹ ń lọ́nà wo. lọ́nà wo bàbá. áńgẹ́lì mi báwo ni ìyàwó yín ṣe dá áńgẹ́lì ṣó nìyẹn ni. Allah. irọ́ ní jẹ́ áńgẹ́lì mi you are the sugar in my tea irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ já gbé tíì fún ọ ká má fi ṣúgà sí ìdáyàwó rẹ sínú tíì. ó rí i pé o ní di ṣúgà àmọ́ gbogbo tó ń fún obìnrin jẹun in tó ń mọ̀ fi fẹ́ràn rẹ nu. alkezbul halal nínú sẹ̀ríà islam wọ́n wá irọ́ wọ́n wá pín wọ́n wá ní kò sí irọ́ kankan tá a lè fara mọ́ kọjá irọ́ tọkùnrin pa fóbìnrin ẹ̀ láti lè fi lékùn fẹ́. Allah. lájọ tí mo ti ń rìn láyé mi ò róbìnrin tó dáa tó irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o àti rí tó pọ̀ àmọ́ wọ́n la mú nígbà tó yẹ pé wọ́n la mú yẹn kò wá sẹ́ni tó dáa tó ọ. Allah. Haji Commander alkezbul halal ọlọ́run ò fẹ́ irọ́ àmọ́ obìnrin ò fẹ́ òdodo. ọkùnrin yìí máa ń fẹ́ obìnrin látara ojú ọkàn obìnrin n tó connect mọ́ létí ọkàn ọkùnrin n tó connect mọ́ lójú. ọkùnrin tẹ́ ẹ bá sọ̀rọ̀ láàárọ̀ ìpèsè wàá fẹ́ yàwó olóhùn ò fẹ́ yàwó ó kàn obìnrin kan tó kún wájú tó kún lẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní wàhálà ìmáa fẹ́ yàwó. Allah. ẹ má dá lẹ́bi nítorí ló connect mọ́ ọkàn rẹ̀ ṣé wàá rí obìnrin ò nídìí kó rí ẹ kó tó yóò fẹ́ etí ló connect mọ́ ọkàn obìnrin tóbìnrin bá gbúrò ọkùnrin dáadáa ó lè má rí ọkùnrin yẹn rí rẹ̀ ní wàhálà mo ti fọ́ fún un. Allah. tóbìnrin bá gbúrò àfà débi tó láàmì yóò ní ẹ bá mi wá àfà yẹn kò tí ì rí àfà yẹn o ó dúdú ni o ó pupa ni yóò ní mo fẹ́ràn rẹ̀. Allah. lẹ́yìn tó túmọ̀ pé tẹ́ bá fẹ́ kóbìnrin ó máa nífẹ̀ẹ́ yín etí rẹ̀ ní kẹ́ ẹ máa díìlì pẹ̀lú ẹ máa sọ ohun tó dáa sí i létí. Haji Commander tẹ́ ẹ bá ń sọ ohun tó kù díẹ̀ káàtó sí i létí ìfẹ́ ó tètè ṣá ẹ máa sọ ohun tí ó fẹ́ gbọ́ you are my life ìwọ mo fi mí ìwọ lọ́síjìn mi ìwọ ni ṣúgà mi ìwọ ni yọ̀ mi ìwọ ni mangi mi ìwọ ni kọrí mi. Allah. torí wípé kò sí bó tilẹ̀ wù kóbìnrin ó nífẹ̀ẹ́ èèyàn tó etí yìí tó bá ti wà disconnected ọkàn rẹ̀ náà disconnect. Allah. ìyálà wa Khadija radiyallahu ta'ala anha kò tí ì rà nábì ìròyìn ẹ̀ ló gbọ́ wọ́n lẹ́nìkan ń bẹ ní Maka Al-Amin olùfọkàntán ni ó ní ẹ bá ń wá ó ti yóò fẹ́ kalẹ̀ látara tó gbọ́ nígbà tó wá kó owó lé lọ́wọ́ ó tún wá rí wípé ó kọjá àròyìn ó ní tó bá rí bẹ́ẹ̀ mo kọnu sí fúnra mi. Allah. Haji Commander ọ̀rọ̀ tó dùn la fi ń gbé obìnrin sílé àmọ́ àwọn ọkùnrin agbàgbé ọ̀rọ̀ tó dùn tán gbà tó wọlé tán o wọ́n á béèrè lọ́wọ́ ọkùnrin ìka pé èé ti rí n tó fi ń tóòsì mi ńgbà tá à ń bẹ lọ́nà ó kó lẹ̀ mọ́ kò sí good morning sweetheart mọ́ ó ní dákunjọ́ ǹjẹ́ o rí ẹnìkan rí tó lọ sódò láti lọ pẹja tó wá da oúnjẹ ẹja sínú odò tí ìwọ rẹ̀ wá gbé ẹja jáde ńgbà tẹ́ja yẹn wá jáde tán ó tún wá fún lóúnjẹ jẹ. Allah. ó ní tó wá lè mú wa tó wá lè mú ẹja jáde tán ó là tún ní fún lóúnjẹ jẹ mọ́ ká pa á jẹ ló kù. Allah. Haji Commander ẹ má dàbí àwọn tí wọ́n mọ̀ sọ pé àní fún obìnrin lóúnjẹ jẹ mọ́ ntẹ́ ń ṣe tẹ́ ẹ fi gbé wọlé ẹ tún máa ṣe sí i ntẹ́ ń ṣe tó fi sọ pé mo ṣe tiẹ̀ wọ́n pọ̀ kò sóbìnrin tó jẹ́ pé ọkùnrin kan níbẹ̀ lọ́wọ́ rẹ̀ òun náà wò yín yóò wà ní eléyìí ló dúró tán tó bá wá rí bẹ́ẹ̀ Haji Commander ntẹ́ fi já àgbà máwọn kan lọ́wọ́ ẹ dákun ẹ mọ́ jùlẹ̀ o torí báwọn tẹ́ ẹ gbà á mọ́ lọ́wọ́ òun náà alágbàákò ló pọ̀ jù nú àwọn tó ń bẹ nùgbà nísìn wọn ò ní ọ́n fẹ́ wọn dẹ̀ mọ́ dààmú rẹ nulẹ̀ ìyàwó mẹ́sẹ̀gì tí ìran obìnrin mẹ́ta ní bẹ àgbésùn ń bẹ àgbétì ń bẹ àgbésílé ń bẹ alájà bẹ́ẹ̀ bá ti wá di àgbésílé kó mọ̀ sọ rẹ̀ dàgbésùn o èyíkéyìí ìyàwó tó bá ti gbé sílé tí dìrò bá ti gbélé yóò dàgbésùn o èyíkéyìí obìnrin tó bá gbé sílé tí dìrò bá ti mọ́lé yóò di àgbéjùúlẹ̀
ó máa gbé kiri ọkùnrin sì pọ̀ ń ta ọkọ wọn o ìyàwó Al-Qur'ani ń bá yín sọ̀rọ̀ wípé lásìkò. Ya nisa nabi lasunna kadi minan nisa'i. ìyàwó kọ̀mándà kì í ṣe ìyàwó lásán ìyàwó gbajúmọ̀ kì í ṣe obìnrin ṣá. Ini taqaytunna. àmọ́ pẹ̀lú májẹ̀mú kan ni o kí ni májẹ̀mú náà ni wípé kẹ́yìn náà gbéra yín sípò wípé mi ò ń ṣe obìnrin lásán. Ini taqaytunna. Ini taqaytunna. ẹ bá ti rí ìyàwó àfà táwọn ọmọ àfà ń rí fín òun ló gbé rẹ̀ sáyé àrífín o. Allah. Haji kọ̀mándà ògo lẹ́fẹ́ ògo téèyàn bá wá fẹ́ ògo tí wọ́n bá fi ògo lọ òun ni kó wo ìrìn rẹ̀ tẹ́ ẹ bá jẹ́ ẹni tí máa ń rìn pé kò kàn mí tẹ́lẹ̀ ẹ̀ lè rìn bẹ́ẹ̀ mọ́ o tẹ́ ẹ bá jẹ́ ẹni tí máa ń wọbì kan tẹ́nìkan kò ní mọ̀ pé wọbì kan ó ti kọjá bẹ́ẹ̀ nísìn. Allah. lẹ́nu pé post fọ́tò lásán screenshot ti pọ̀. Ó ti pọ̀. àwọn tó ti wá ń sẹ́ndì ẹ̀ síra wọn ṣe ti rí ìyàwó kọ̀mándà wọ́n ti rìṣí ẹ̀ pa ká ní pé fọ́tò máa ń hold pẹ̀lú rìṣí ẹ̀ lóye kí fọ́tò yìí ti ṣá. Allah. wọ́n ti wá gbé e síra wọn ìyàwó rẹ̀ ẹlòmíì tún zoom ojú ẹ̀ ó tún wo dáadáa ó dà pé mo mọ̀ ọ́ rí mi ò mọ̀ ọ́ rí mo mọ̀ ọ́ rí mi ò mọ̀ ọ́ rí. Allah. ẹ ti wá dẹni tí wọ́n fi kámẹ́rà lé kiri ìní takọ ìtúnà alájà Aisha ẹ wá níbẹ̀rù Ọlọ́run kò sọ́kùnrin tó pé o bẹ́yìn ò ṣe gbádùn làwa náà ò gbádùn o. Ini taqaytunna. àjọ máa mánéjà ara wa ní o ọgbọ́n sì lẹ́yìn obìnrin ń dá kò síbi tẹ́ fẹ́ tì wá sí gbogbo ń tẹ́ fi rọ́pò ọkùnrin èwo nú ẹ̀ ló dàbí ọkùnrin. Ini taqaytunna. àwọn tó láwọn ò ní lọ́kọ mọ́ ẹ dákun ẹ bí wọ́n léèrè yìí pé ìjẹ́ sex toy tí wọ́n ń lò ǹjẹ́ ó ṣiṣẹ́ bí ọkùnrin. Ini taqaytunna. ọmọ kan jò ní wọ́n ní kó wá lọ́kọ ó lóun ò lè lọ́kọ òun ò nídìí ọkùnrin mọ́ ó lóun ti ní bèbí tóun máa ń lò bèbí tí ń paná. Allah. Tí bátìrì ń lò. bèbí tí ń paná bèbí tí bátìrì ń lò. Ini taqaytunna. bèbí lọ́wọ́ tí ó fi ọ́ọ̀gì rẹ̀ bèbí ò lọ́wọ́ tí ó fi ọ́ọ̀gì rẹ̀ bèbí ò láhàn ìyàwó kò sí ní tó dàbí ọkọ o ẹ wá fún ọkọ yín ní respect àwọn èèyàn sọ lẹ́ẹ̀kan wọ́n ní kí lọkùnrin fẹ́ wọ́n là fẹ́ respect àmọ́ lónìí mo láyọ̀ láti sọ fún yín pé a fẹ́ nǹkan tó ju respect lọ báà mi jọba n tó ju respect lọ tóbìnrin lè fún ọkùnrin òun làánú alájà nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ nípa waja'ala bainakum mawaddatan wa rahmatan. ó nígbà tí mo so ọkùnrin àtobìnrin pọ̀ tán Ádámù àti Hawa gbà tó lọ́n so wọ́n pọ̀ tán ó wá ní mo wá fi ìfẹ́ àti àánú sí wọn láàrin mẹ́ni tó lọ́n fún nífẹ̀ẹ́ ni ọkùnrin. Allah waja'ala bainakum mawaddatan wa rahmatan. àwọn ọkùnrin òkà kì í ṣò lọ́ọ̀fù ni ọkùnrin ló máa ń fọ́ ní lọ́ọ̀fù jù. waja'ala bainakum mawaddatan wa rahmatan. iwájú kọ̀mándà ibi wọn ti ń jó ọ wá ṣe bí ọmọ kékeré sẹ́rí bébì tẹ́ máa ń pè wá yẹn gangan òun gangan lórúkọ wa o. bébì yẹn gangan náà ni o. àwọn ọkùnrin kan máa ń lágídí pé ọkùnrin ni mí bọ̀tẹ́ bá padà wó dáadáa bébì ni. bébì náà ni nínú ìfẹ́ bébì ni wá ẹ fi kọ̀mọ́dà ṣe ń fi sọ́tún fi sósì ó wà ní wàá dọ̀bálẹ̀ ó wàá dọ̀bálẹ̀ àfa àwọn olóòótọ́ bẹ́ẹ̀ tó sọ kẹ́kẹ́ dọ̀bálẹ̀ nísìn àwọn àfa ta níyà láyà gbéraga àwọn tó bá dórí obìnrin àwọn àdọ̀bálẹ̀ àwọn 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 abá rẹ̀ báyìí pé ọ̀là tó mọ̀ ṣẹlẹ̀ mọ́ ni. waja'ala bainakum mawaddatan wa rahmatan. kọ́mọ́dà ìfẹ́ lẹ́bí ṣe wo tẹ́ ń ṣe yìí mawaddatan lónìí ẹ lọ sọ́jà ẹ wá lọ́wọ́ ra ta lọ́jà ìfẹ́ wo lójú yẹn lọ ìyá yẹn gbàgbé ẹ ọkùnrin tó bá wà responsible kò ní ráyè I love you all the time èyí tí ó wà responsible tí ò ní tí ó ṣe fún ọ náà ni ó máa fi I love you pa ọ́ ìwọ ní jẹ́ I love you sórí ngbà mí ń bẹ action òun ni ó sọ fẹ́ pé a nífẹ̀ẹ́ rẹ ẹni tí ò ti jẹun yó àbí èyí tí ń wá bí ó ti jẹun èyí tó ń wá bí ó ti jẹun ni ó máa ṣe I love you yóò jẹun tí ó jẹ ò ní rí mọ́ nísìn. Allah. ìfẹ́ tí kọ̀mándà lè ṣó òun ni ìdààmú tí wọ́n dààmú kiri láàrin ọjà lónìí ìdààmú tí wọ́n dààmú kiri láti pe gbogbo àwọn àfáà yìí láti pe àwọn ògo yìí pé mo fẹ́ dun ìyàwó mi nú ìfẹ́ tiwa níyàwó ráyè I love you láàárọ̀ I love you lọ́sàn-án I love you lálẹ́ àkóòtù jọ tí máa lọ copy and paste ọlọ́mọdé á padà sí aburú ẹ máa copy ẹ máa paste ẹlẹ́mi wàá gbé wọ́n síwájú báyìí yóò máa kà lọ́ọ̀bù ọkùnrin gidi àánú ni kó ṣòwò kíyìnsì kó wò pé ìyàwó mi nídìí nǹkan kó ṣe fún un kó má sọ̀rọ̀ kó ní tó fẹ́ rèé yàgbà ìyàwó tọkọ bá ti wá nífẹ̀ẹ́ yín rahman àánú ajé àwíyé tá a bá wóbìnrin tó bá láàánú wa wà láyà ní nájú kiri mọ́ tá a bá wóbìnrin tó bá láàánú wa wà láyà ní wà nǹkan kiri mọ́
Nga kò sọnù lọ́wọ́ wa àánú yìí la rí akó ẹjọ́ lẹ̀ fún ọkàn mìírí náà ni kí la wàá jẹ lálẹ́ yìí báyìí ẹ ṣe wá rí báyìí ẹ láàánú ọkùnrin yóò sì mọ kú lọ yóò sì mọ gùn lọ́rùn báyìí ìyàwó tó wá ní wàláì mo láìkí bẹ́ẹ̀ ṣe wá slim nísìn. waja'ala bainakum mawaddatan wa rahmatan. ìyá ń jẹ ọkọ lọ ìyàwó rẹ̀ túmọ̀ pé ìyá ń jẹ kò láàánú ẹ̀. ó ti lùsí fàtì. nǹkan tí ń ṣe ọkọ ẹ wọ àwọn àbáwá tà ná àánú làwọn ìyá wa fi pẹ́ lé wọn wọ́n máa jà báyìí wọ́n dẹ̀ gbọ́ pé ó rẹ ọkọ wọn wọ́n dẹ̀ ní ẹlọ́ba fún paracetamol wọ́n ń jà o kò ní débi kí wọ́n má láàánú ẹ̀ ọkọ ń fún ẹ lówó oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ kò dẹ̀ láàánú ẹ̀ wọ́n ní bówù kó dé bówù kó má dé já kó ẹ lẹ́wò láàrin ọ̀sẹ̀ kan wọ́n bẹ̀ kókò rọrùn ta. waja'ala bainakum mawaddatan wa rahmatan. ẹ tẹ́wọ́ àníyàn ìyàwó Aisha ẹ tẹ́wọ́ èyí tí àwọn àgbàlagbà fẹ́ so pọ̀ lónìí pẹ̀lú yànda Ọlọ́run gbogbo tí máa ń tún kankan kò ní tú ká. amiina. Haji Commander nínú ẹni tí ayé ti sọ lórúkọ ní wọ́n ní olórin ni wọ́n ní gbajúmọ̀ ni kódà ń tẹ̀ ń ṣe gan wọ́n lè ń ṣe kódà wọ́n sọ pé ẹ̀ síríọ́sì kódà wọ́n lè sọ pé kò fẹ́ láyà ń lé ni wọ́n lè ní ojú ẹ̀ wà ń ta ni wọ́n lè ní àgbèrè ní í ṣe. Haji Commander ìgbéyàwó yìí Ọlọ́run ní fi sọ yín lórúkọ fún. amiina. gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ìgbéyàwó yìí tọ́mọ ayé wa sọ pé a ti jèrè ọ̀rọ̀ láre Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí. amiina. ẹ̀yin ìyàwó yìí ò wá ní mẹ́ni. àmín. àgbákò tí ó wàá kan ìyàwó látara yín Ọlọ́run ní gbé bá wọn. àmín. àdánwò tí ó kan ìyàwó náà látara yín Ọlọ́run ní gbé bá wọn. amiina. gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ń bẹ láàyè wọ́n ní látòní lọ ìgbéyàwó yìí ó ti da lálùbáríkà. amiina. wala bisimilahi rahmani rahim. amiina ya Allah. Allahumma anta a'lamu bi amiina ya Allah. wa ala qadaya qadir. Amin. famnan bi qadaya ya rabbal alamin. amiina. Allahumma salli ala sayyidina Muhammadin. amiina. salatan tunajjina bi amin jamil awal wal afat. amiina. لنا بها جميع الأجر آمين. وتطهرنا بها من جميع آمين. وترفعنا بها عندك على الدرجات آمين. وتبلغنا بأقصى الغايات آمين. من جميع الخيرات آمين. الآيات آمين. وبعد الممات آمين. وكفاني طائبا آمين. لا أبالي من قلاني الله عليه وسلم. لست أخشى كيد أعدائي آمين ولا يا جور الله. زماني آمين. فمكاني في زماني آمين. وزماني في مكاني آمين. وصلاة وسلام الله عليه في وسلم. تصوري في الأواني ما شاء الله. Baba Al-Qasimi wọ́n ládùúrà tí mo ṣe àti wáàsí tí mo ṣe wọ́n ló dùn máa wọn nú púpọ̀ wọ́n lówó 50,000 naira wọ́n ní wá owó tí lágbára Ọlọ́run آمين. yóò mọ̀ pọ̀ sí i آمين. wọ́n la subhana rabbika. rabbil izzati amma yasifun. àbágbà tó dáa المرسلين والحمد لله رب العالمين. bàbá àgbà Ebunoluwapo Al-Hareery. ẹ̀bùn yẹn pọ̀ ó pọ̀ gan-an. Ọlọ́run jẹ́ ẹ máa pọ̀ sí i Amiina. má jẹ́ dínkù pẹ̀lú àánú Ọlọ́run Amiina. ẹ rí nǹkan yẹn bò háyà nǹkan yẹn bò háyà púpọ̀ bàbá àgbà Ebunoluwapo láwùlà kẹ́ni iṣẹ́ Ọlọ́run àtàbù Ọlọ́run Lójijì. Ọlọ́run kó máa bá wa fi ṣe fún yín Amiina. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. nígbà tí bàbá àgbà Ebunoluwapo nígbà tí wọ́n ń ṣe wáàsí lọ́wọ́ bàbá mi oníyàndá Al-Qasimi